kàtà Efe Bori possible nínú ìdíje Ese Kikan Awon Onigbajumo tó wáyé. Erekere possible pé Anthony Joshua nija láti ja ẹ̀ṣẹ́ pẹ̀lú rẹ̀ tó bá lè gbé bílíọ̀nù kan náírà 1 billion naira kalẹ̀. Àbọ̀ ìwádìí àjọ EFCC rèé o lórí Pasitọ Jerry Eze tó ní òjò aroroda dọ́là àti pọ́n ń rọ̀ sínú àkáǹtì òun fún oṣù mẹ́fà. Ileesẹ ológun Nàìjíríà ní ikọ̀ ọmọ ogun ti ṣekupa àwọn agbésùnmọ̀mí 4 náwó gan àwọn Afurasí Agbodegba Alabaṣiṣẹpọ ní apá ẹkùn àríwá ìlà-oorun. Àjọ NDLEA fi ìgbóró òfin gbé 132 àwọn Afurasí Agbogun olóró aláìbófinmu l'Àbújá. Ẹ gbọ́ kí ni ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ túmọ̀ sí fún ẹgbẹ́ òṣèlú ADC. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Kàtà Efe Bori possible nínú ìdíje Ese Kikan Awon Onigbajumo tó wáyé. Ìròyìn ò tàfojúbà ẹni bá débẹ̀ ló lè ròyìn. Gbajúmọ̀ olórin takasúfè Zazu ní Habib Badmus tí ọ̀pọ̀ mọ̀ sí Possible farakásá ìfìdírẹmi àkọ́kọ́ rẹ̀ nínú ìdíje àwọn onígbàjúmọ̀ tó wáyé lálẹ́ ọjọ́ Ẹtì Friday nígbà tí apanilẹ́rìn orí ayélujára ní Kàtà Efe ṣẹ́gun rẹ̀ nínú àwọn ìpele 3 láti borí nípasẹ̀ ìpinnu àpapọ̀ ní ìdíje Charles ní Ring 4 tí wọ́n ṣe ní gbọ̀ngàn Balmoral Hall Federal Palace Hotel Victoria Island lẹ́kọ̀ọ́. Gbogbo àwọn adájọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n fún Efe ní ìṣẹ́gun 27-30. Èyí mú kí Possible pàdánù ipò rẹ̀ gẹ́gẹ́ bí ọba gbajúmọ̀ afẹsẹ̀jà. Possible ẹni tó ti fìgbà kan na Charles Okocha àti Speed Darlington láwọn ìdíje Ese Kikan tó kọjá lọ láti gba bẹ́líìtì méjì ló balẹ̀ sí pápá ìjà ìyẹn boxing ring pẹ̀lú ìgboyà àwọn ìdán àrà ọ̀tọ̀ pẹ̀lú ìlérí pé òun yóò fi síapá Kàtà Efe òun yóò borí rẹ̀ láti fi gba ipò àmì ẹ̀yẹ ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀. Possible ló ti ṣáájú ṣèkìlọ̀ kalẹ̀ ṣáájú ìjà náà. Ó ní òun yóò borí Kàtà Efe láti fi gba bẹ́líìtì kẹta òun. Ó ní Charles Okocha tóbi jù lọ, Speed Darlington tóbi jù lọ, òun yóò na Kàtà Efe. Efe ní tiẹ̀ gbogbo nǹkan tí Possible ń sọ kò tu ìran kankan lára rẹ̀ tó sì fèsì pé ẹ̀ṣẹ̀ kan ló máa jẹ tó máa ṣubú lulẹ̀. Apanilẹ́rìn orí ayélujára náà kí ọ̀rọ̀ rẹ̀ tó sọ lẹ́yìn ní pápá ìjà ìyẹn boxing ring ní ìsíde ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjà náà. Possible tó jáde tìbínú tó sì ń dá àwọn àrà oríṣiríṣi tí ọ̀pọ̀ mọ̀ sí gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ rẹ̀. Ṣùgbọ́n Efe pẹ̀lú bó ṣe ga ju Possible ló tún mú kí ẹsẹ̀ Efe máa bá Possible sàn-án bó tilẹ̀ jẹ́ pé Possible rí dáńkú lẹ́gbẹ̀ẹ́ Kàtà Efe. Síbẹ̀ Possible náà gbìyànjú agbára tiẹ̀ náà tí ẹsẹ̀ rẹ̀ sì bá Efe níbàdí díẹ̀. Ọ̀nà tí Possible gbé ìjà rẹ̀ gbà kò yí padà nínú ìpele ẹlẹ́ẹ̀kejì bó ṣe tẹ̀síwájú nípa jíju àwọn ẹsẹ̀ náà ní sísẹ̀ǹtẹ̀lé. Ṣùgbọ́n Efe pẹ̀lú àwọn ọgbọ́n àtinúdá rẹ̀ kò mú ní kékeré fún Possible rárá bó ti wù kó mọ. Ẹsẹ̀ ọ̀hún bá Possible níbi tó yẹ. Bákan náà ló ṣe lọ nínú ìpele ẹlẹ́ẹ̀kẹta Ese Kikan náà tí ẹsẹ̀ Efe sì ń wọlé sí ara Possible sàn-án. Àbájáde náà fìdí Kàtà Efe múlẹ̀ gẹ́gẹ́ bí gbajúmọ̀ afẹsẹ̀jà tuntun tí wọ́n sọ báyìí nínú ìdíje náà. Possible pé Anthony Joshua nija láti ja ẹ̀ṣẹ́ pẹ̀lú rẹ̀ tó bá lè gbé bílíọ̀nù kan náírà 1 billion naira kalẹ̀. Gbajúmọ̀ wèrè olórin takasúfè lágbo amúlùdùn nílẹ̀ wa Nàìjíríà Habib Okikiola tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Possible ti pé ìlú mọ̀ọ́ká abẹ̀sẹ̀kù bí òjò ní Anthony Joshua nija sọ wípé òun ti ṣetán láti gbé gẹ̀ẹ́sì láti kojú rẹ̀ lórí pápá ìjà ìyẹn boxing ring tí AJ bá lè gbé bílíọ̀nù kan owó náírà 1 billion naira kalẹ̀. Possible gbajúmọ̀ wèrè olórin náà ló sọ ọ̀rọ̀ yìí jáde lọ́jọ́bọ̀ Thursday lásìkò ìpalẹ̀mọ́ ṣáájú ìdíje ìjà Ese Kikan tako apanilẹ́rìn orí ayélujára ní Kàtà Efe ẹni tó nígbẹ̀kẹ̀lé nínú agbára ẹ̀ṣẹ̀ jíjà rẹ̀. Possible ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí gbajúmọ̀ afẹsẹ̀jà nílẹ̀ wa Nàìjíríà tó sì kọ̀jálẹ̀ pé kò sẹ́nikẹ́ni tó lè gba bẹ́líìtì náà lọ́wọ́ òun. Fún bílíọ̀nù kan náírà 1 billion naira òun máa mú balẹ̀
Portable ló sọ èyí lásìkò tó ń pe Joshua níjà lásìkò ètò náà. A ó rántí pé Portable àti Kata Efe ni wọ́n fi ìdíje Ese Kikan wọn sí ọjọ́ Ẹtì Friday ní gbọ̀ngàn Balmoral Hall, Federal Palace Hotel, Victoria Island, lÉkòó. Olórin tàkasúfèé náà ló ṣáájú sọ di mímọ̀ nínú oṣù kejì pé òun gba 40 mílíọ̀nù náírà 40 mílíọ̀nù náírà fún ìjà tako Kata Efe. Bákan náà ló tún ní ọkùnrin oníṣòwò ní Hmmm àti olùdarí orin Soso Sobere kan tí jọ ṣèlérí láti fún òun ní 50 mílíọ̀nù náírà 50 mílíọ̀nù náírà àti ọkọ̀ kan tí òun bá lè jáwé olúborí nínú ìdíje náà. Kata Efe ní tiẹ̀ sọ wípé òun gbà láti jà lẹ́yìn tí ó fi tó òun létí pé ẹni bá jáwé olúborí yóò máa mú 50 mílíọ̀nù náírà 50 mílíọ̀nù náírà lọ. Portable ti wá orúkọ rere fún ara rẹ̀ ní agbọ̀ndàn àwọn eré ìdíje Ese Kikan olókìkí ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn. Ní oṣù kẹrin ọdún 2025 ó borí gbajúmọ̀ orí ayélujára Speed Darlington nínú ìjà tí àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní gbogbo ìgbà náà. Ó tún ṣe bẹ́ẹ̀ borí àwọn ìdíje tako òṣèré Charles Okocha ní oṣù kejìlá ọdún 2023 àti Kevin Power olùsọ Kiss Daniel ní oṣù kejì ọdún 2024. Àbọ̀ ìwádìí àjọ EFCC rèé o lórí Pasitọ Jerry Eze tó ní òjò àròròda dọ́là àti pọ́ùn rọ̀ sínú àkáǹtì òun fún oṣù 6 láì sójú mánà. Ó lè máa jẹ́ ìyàlẹ́nu tí èèyàn bá ń gbọ́ pé àwọn tí a mọ̀ sí ẹni Ọlọ́run ń lọ́wọ́ sí ẹ̀sùn àjẹbánu àti jìbìtì lílù tó bẹ́ẹ̀ tí wọ́n wà ní àtìmọ́lé fún irúfẹ́ ìwà náà. Fún bí alága àjọ EFCC tó ń rí sí ẹ̀sùn àjẹbánu ní Nàìjíríà, Ọlá Olúkóyèdé ti tú àṣírí síta lọ́jọ́rú Wednesday ọjọ́ 29 oṣù kẹrin ọdún 2026 yìí. Olúkóyèdé sọ pé àwọn pásítọ̀ àtàwọn ìmáàmù kan ní Nàìjíríà wà láhàámọ́ lọ́wọ́lọ́wọ́. Kóòtù sì ti dá àwọn kan lẹ́jọ́ fún ìwà àjẹbánu àti jìbìtì lílù. Alága àjọ náà sọ pé òun ní wọn nínú ìwé ẹ̀sùn àkọsílẹ̀ àwọn oníjìbìtì. Ó ní ìwà burúkú tí èèyàn bá ń wù kò kan ti ẹ̀sìn tí ẹni náà sìn, inú ni ìwà tí kálukú ń hù wà. Bẹ́ẹ̀ ni alága àjọ EFCC náà wí níbi ètò àmì ẹ̀yẹ kan tó wáyé l'Àbújá. Àjọ EFCC ló bẹ̀rẹ̀ sí tọpinpin Pasitọ Jerry Eze tí owó ńláńlá ṣàdédé wọlé sí àkáǹtì rẹ̀ ní dọ́là àti pọ́ùn láti mọ ibi tí owó náà ti ń wá. Gẹ́gẹ́ bí alága àjọ EFCC ṣe wí, ìwà àjẹbánu àti jìbìtì lílù kò kan ti ẹ̀sìn mùsùlùmí tàbí ti ìgbàgbọ́. Jìbìtì kò nílò ẹ̀sìn tí èèyàn ń ṣe. Olúkóyèdé ṣàlàyé pé pásítọ̀ kan Jerry Eze tí owó ńláńlá ń wọlé sí àkáǹtì rẹ̀ ní dọ́là àti pọ́ùn ní EFCC tọpinpin rẹ̀ láti mọ ibi tí owó ọ̀hún ti ń wá àti iṣẹ́ tó ń ṣe tí àwọn owó náà fi ń wọlé kiri bẹ́ẹ̀. Alága EFCC tẹ̀síwájú nípa àkáǹtì náà pé ó ní àwọn rí dọ́là àti pounds tó ń rọ̀ bí òjò fún oṣù 6 láti àwọn ìlú bíi Colombia, America, Sri Lanka àti Togo sí àkáǹtì ilé pásítọ̀. Èyí ló fà á tí àjọ náà fi bẹ̀rẹ̀ sí wádìí Pasitọ Jerry Eze tó ń darí ìjọ Streams of Joy International fún ẹ̀sùn kíkówó jọ lọ́nà èrú money laundering. Ìlànà yìí ni pé ẹni tó ń fi jìbìtì kówó jọ náà yóò máa bo àṣírí ibi tí owó ọ̀hún ti ń wá tí yóò sì dàbí pé ọ̀nà ire ló gbà kówó jọ. Yàtọ̀ sí lílo òfin láti mú ẹni tí ọwọ́ rẹ̀ bá kún fún jìbìtì lílù, EFCC tún máa ń fi àwọn tí wọ́n bá ṣèwádìí tí ọwọ́ wọn sì funfun nẹ́nẹ́ lẹ́yìn ìwádìí náà hàn fún àwọn èèyàn láti rí kí wọ́n lè fi wọ́n ṣe àwòkọ́ṣe. Èyí ni àlàyé tí Olúkóyèdé ṣe nígbà tó ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ṣèwádìí Pasitọ Eze Jerry fún oṣù 6 ṣùgbọ́n tí àbọ̀ ìwádìí náà padà fi hàn pé pásítọ̀ náà kò lu jìbìtì. Olúkóyèdé lòun wádìí ọkùnrin pásítọ̀ yìí fún oṣù 6 fún ẹ̀sùn kíkówó jọ lọ́nà èrú àti lílo ọ̀nà ẹ̀bùrú láti bo àṣírí jìbìtì. Ó lóun sáà ń wò pé ta ni ọkùnrin náà, òun gbọ́ orúkọ rẹ̀, òun sì ti rójú rẹ̀ fún àwọn ìgbà díẹ̀ rí, òun ò ronú sí ohun tó ń ṣe nígbà yẹn. Lẹ́yìn ìwádìí náà ní òun ránṣẹ́ pé Pasitọ Eze láti kì í. Ó sì ṣàlàyé báwọn owó náà ṣe ń wọlé fún òun àti bóun ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́. Ó ní òun ò sọ fún un pé mi ò pè ọ wá síbí láti ṣàlàyé, àwa ti ṣiṣẹ́ tiwa tẹ́lẹ̀, mo pè ọ wá síbí láti kí ọ pé o kú iṣẹ́ dáadáa ni. Ní ìtẹ̀síwájú àlàyé rẹ̀, Olúkóyèdé sọ pé ó yẹ kí òun fún pásítọ̀ náà ní ìwé pé àwọn fọwọ́ sọ̀yà pé ọwọ́ rẹ̀ mọ́, àmọ́ òun ò ní fún un nítorí òun sì máa tọpinpin àwọn owó rẹ̀. Bẹ́ẹ̀ ni alága EFCC tóun náà jẹ́ pásítọ̀
sọ fún Pasitọ Eze níbi ètò fífúnni ní àmì ẹ̀yẹ tó wáyé l'Àbújá. Pasitọ Jerry Eze ní olórí àwọn pásítọ̀ nínú ìjọ Streams of Joy International. Ìjọ náà wà fún níní ipa láyé àwọn èèyàn káàkiri àgbáyé. Pásítọ̀ yìí kan náà ló ń tún darí ètò New Season Prophetic Prayers and Declaration NSPPD, ètò kan tí wọ́n ti máa ń gba àdúrà lórí ayélujára. Níbẹ̀ ni wọ́n ti máa ń sọ àsọtẹ́lẹ̀ sínú ayé àwọn èèyàn. Àwọn tó sì ti rí ìyanu níbẹ̀ máa ń jẹ́rìí sí àdúrà agbára Olúwa. Ó ti ju ọdún 11 lọ tí Pasitọ Jerry Eze ti dá ìjọ rẹ̀ náà sílẹ̀, ó sì ti gbèrú gidi. Pasitọ Eze ló máa ń sọ àṣàyàn ọ̀rọ̀ òyìnbó kan tó kárí báyìí, ìyẹn what God cannot do does not exist, tó túmọ̀ sí pé kò sóhun tí Ọlọ́run kò lè ṣe. Ẹ̀ka ìjọ rẹ̀ báyìí ti lé ní 26. Wọ́n wà ní Nàìjíríà, Canada, Amẹ́ríkà àti UK. Gbajúmọ̀ pásítọ̀ ni Jerry Eze, ó sì ti farahàn ní àwọn ìkànnì àgbáyé bíi BBC, CNN àtàwọn míì. Lójú òpó YouTube, ìkànnì rẹ̀ ni wọ́n ló ní àwọn èèyàn tó ń wò jù ní Nàìjíríà. Òun náà ni àwọn ọ̀pọ̀ èèyàn máa ń wò tó bá ń ṣètò ẹsẹ̀kẹsẹ̀ live lórí ayélujára bí àkọsílẹ̀ sì sọ. Iléeṣẹ́ ológun Nàìjíríà ní ikọ̀ ọmọ ogun ti ṣekú pa àwọn agbésùnmọ̀mí 4 náwó gan àwọn Afurasí Agbodegba Alabaṣiṣẹpọ ní apá ẹkùn àríwá ìlà-oorun. Iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà ti sọ wípé ikọ̀ ológun Joint Task Force apá ẹkùn àríwá ìlà-oorun Operation Adenkai OPHK nínú iṣẹ́ ìgbógun ti ìgbésùnmọ̀mí jákèjádò ẹkùn apá àríwá ìlà-oorun ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn agbésùnmọ̀mí 4 tí wọ́n sì náwó gan Afurasí Agbodegba Alabaṣiṣẹpọ fáwọn agbésùnmọ̀mí tí wọ́n sì fipá mú ọmọ ẹgbẹ́ ikọ̀ alákatakítí ẹ̀sìn àti agbésùnmọ̀mí jọ̀wọ́ ara rẹ̀. Iléeṣẹ́ ológun sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbéjáde síta lọ́jọ́ Ẹtì Friday nípasẹ̀ ọ̀gágun Lieutenant Colonel Sanni Uba, ọ̀gá àgbà fétò ìròyìn lólú iléeṣẹ́ ikọ̀ ológun Joint Task Force North East Operation Adenkai. Gẹ́gẹ́ bí Uba ṣe wí, ikọ̀ náà ló ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ CJTF gbéná wojú àwọn agbésùnmọ̀mí tó rìn láti yálé lọ sí agbègbè aginjù Sambisa lásìkò iṣẹ́ ìréde àwọn ikọ̀ ológun. Ó sọ wípé àwọn agbésùnmọ̀mí 4 ló ṣe bẹ́ẹ̀ jẹ́ ṣíṣekú pa lásìkò ìbápàdé náà, nígbà tí ikọ̀ ọmọ ogun sì rí ìbọn AK-47 gbà pẹ̀lú àwọn ọta ìbọn àti àwọn oúnjẹ tí wọ́n fi ṣọwọ́ sí wọn, èyí tí wọ́n gbàgbọ́ pé ó jẹ́ ara àwọn ohun èlò ìdẹ̀rùn tí wọ́n fi ń gbárùkù ti àwọn agbésùnmọ̀mí. Uba fi kún pé gbogbo àwọn ikọ̀ ológun tó kópa nínú iṣẹ́ náà ló darí padà sí ibùdó wọn láìsí láburú tàbí àkọsílẹ̀ ikú kankan. Uba tún tẹ̀síwájú pé iṣẹ́ ìgbógun ti ìgbésùnmọ̀mí náà ló jẹ́ gbígbé nípasẹ̀ ikọ̀ ológun ẹlẹ́kànjẹ̀ka láwọn ojú ọ̀nà bíi Damboa sí Maiduguri, Damboa sí Gwoza, agbègbè Goniri àti àwọn kọ̀rọ̀kọ̀ndú tí àwọn agbésùnmọ̀mí ń lúgọ sí, ṣe bẹ́ẹ̀ dènà lílọ bíbọ̀ àwọn alákatakítí ẹ̀sìn tí wọn kò sì jẹ́ kí wọ́n lómìnira láti ṣọṣẹ́ láabi wọn. Ẹ̀ka iléeṣẹ́ ológun náà tún tẹnumọ́ ìfarajìn rẹ̀ nípa dídá àlàáfíà, ààbò àti ètò ọrọ̀ ajé padà bọ̀ sípò lápá ẹkùn àríwá ìlà-oorun. Ó pàrọwà fún àwọn olùgbé ìlú láti tẹ̀síwájú nípa pípèsè àwọn ìròyìn àti ìtanilólobó tó yẹ lásìkò fún àwọn àjọ elétò ààbò. Iléeṣẹ́ ológun gbóríyìn fún ikọ̀ ọmọ ogun fún ohun tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí akíkanjú àti ìfaradà. Wọ́n sì rọ̀ wọ́n láti mú kí ọ̀nà iṣẹ́ ogun ìgbógun ti ìgbésùnmọ̀mí tó ń lọ lọ́wọ́ túbọ̀ lágbára sí i. Àjọ NDLEA fi gbòòrò òfin gbé 132 àwọn afurasí agbógun olóró aláìbófinmu l'Àbújá. Ikọ̀ àjọ tó ń gbógun ti egbògi olóró nílẹ̀ wa Nàìjíríà NDLEA ti réde ọ̀pọ̀ àwọn ibùdó tí wọ́n ti ń lo oògùn olóró jákèjádò olú ìlú ilẹ̀ wa l'Àbújá, tí wọ́n sì náwó gan àwọn afurasí 132 rí ó lé ní okòólénígba 220 kìlógíráàmù oògùn olóró tí kò bá òfin mu gbà. Ìfigbòòrò òfin gbé náà àti sísàwárí àwọn oògùn olóró ló di ṣíṣe nínú iṣẹ́ àjùmọ̀ṣe ọlọ́sẹ̀ méjì gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbéjáde síta lọ́jọ́ Ẹtì Friday nípasẹ̀ olùdarí fétò ìròyìn àti ìpolongo Fẹ́mi Babafẹ́mi. Babafẹ́mi sọ wípé àwọn ìréde náà tó wáyé láàrin ọjọ́ 11 àti ọjọ́ 15 oṣù kẹrin 2026, èyí tó fojú sun àwọn ibùdó tí wọ́n ti ń gbé oògùn olóró lẹ́yìn ọ̀pọ̀ ọ̀sẹ̀ ìtọpinpin ìṣòfíǹtótó iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Àwọn àdúgbò tí àjọ náà réde ní Torabora Hills, Area 3, Gwarimpa, Aya, Durumi, Banex, Deidei, Kubwa
Apo, Kwali, Gwagwalada, Wuse, Zone 4, Garki Area 10, Jabi àti àwọn agbègbè Suleja àti àwọn mìíràn. Ó sọ wípé iṣẹ́ ìrédè náà ló jẹ́ gígùnlé nípasẹ̀ ikọ̀ àjọ náà àti ìwádìí gbogbogbò ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ka agbófinró tó ń rí sí ọgbọ́n àtinúdá nípa ààbò l'Àbújá. Babafẹ́mi fi kún pé iṣẹ́ ìrédè náà ló wáyé láti bá àwọn ibùdó oògùn olóró tí kò bá òfin mu jẹ tó ń ṣokùnfà ìlòkulò oògùn olóró, gbígbé oògùn olóró náà láti ibìkan lọ síbòmíràn àti àwọn ìwà ọ̀daràn mìíràn tí ó jọmọ́. Lára àwọn ọ̀pọ̀ oríṣiríṣi oògùn tí wọ́n rí gbà ní ó lé ní 200 kìlógíráàmù 214.79 kg skunk, àwọn ìdí igbó cannabis 5.524 kg diazepam, 2.352 kg exor, 1.119 kg tramadol, 145.8 grams mogadam, 93.52 grams cocaine, 84.3 grams rohypnol, 10.9 grams ecstasy àti ìgò 6 cocaine syrup. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí náà kò fẹ́ jọ̀wọ́ ara wọn sílẹ̀ lẹ́rọ̀ ládùúgbò Durumi Area 1 àti agbègbè ọjà Suleja lásìkò iṣẹ́ náà. Ṣùgbọ́n agbára tó ga jùlọ àti ọgbọ́n iṣẹ́ takuntakun àwọn òṣìṣẹ́ àjọ NDLEA ló mú kí wọ́n borí àwọn afurasí náà tí wọ́n sì dá àwọn ọ̀nà iṣẹ́ wọn tí kò bá òfin mu rú láìsí àkọsílẹ̀ ikú kankan. Kí ni ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ túmọ̀ sí fún ẹgbẹ́ òṣèlú ADC? Ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà tó dá ikọ̀ aláṣẹ David Mark àtàwọn èèyàn rẹ̀ padà gẹ́gẹ́ bí aláṣẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC farajọ bí ìjáwé olúborí fáwọn èèyàn náà ni o. Àmọ́ tí a bá ṣe àgbéyẹ̀wò ìdájọ́ náà dáadáa, ó jọ pé ìfàǹfà tó ń wáyé lórí àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú náà kò tí ì wá sópin. Bó tilẹ̀ jẹ́ pé ilé-ẹjọ́ tó ga jùlọ gbé ìdájọ́ tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kọ́kọ́ dá tì sí ẹ̀gbẹ́ kan, ilé-ẹjọ́ náà kò dájọ́ lórí ìfàǹfà tó ń wáyé lórí ta ni ojúlówó àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú ADC. Àwọn adájọ́ ẹlẹ́ni 5 ilé-ẹjọ́ tó ga jùlọ, èyí tí adájọ́ Muhammed Lawal Garba darí rẹ̀, ní gbogbo wọn fẹnukò pé ìdarí tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé kalẹ̀ kò tọ̀nà bí wọ́n ṣe pàṣẹ lẹ́yìn tí wọ́n da ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà níwájú wọn nù. Ohun tí ìdájọ́ náà túmọ̀ sí ni pé ilé-ẹjọ́ náà fi ààyè gbà lára ohun tí David Mark ń béèrè fún nínú ẹjọ́ tó pè, tó sì ní kí wọ́n padà sí ilé-ẹjọ́ láti lọ gbọ́ ẹjọ́ lórí ta ni ojúlówó adarí ẹgbẹ́ wọn. Ní kúkúrú, ohun tí èyí túmọ̀ sí ni pé fìdíhẹ́ ní ikọ̀ David Mark yóò jẹ́ títí tí ilé-ẹjọ́ gíga fi máa dá ẹjọ́ wọn. Pẹ̀lú bí wọ́n ṣe jáwé olúborí ní ilé-ẹjọ́ tó ga jùlọ yìí àti bí igun ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe wà nínú ẹgbẹ́ náà jẹ́ ohun tó lè mú ìdúnkokò bá ìdúróore ẹgbẹ́ òṣèlú náà. Ohun kan míì tó tún ṣe pàtàkì tó sì jẹ́ dandan ní bí àjọ tó ń rí sí ètò ìdìbò Nàìjíríà Independent National Electoral Commission INEC ṣe ti fi gbèdéke ọjọ́ táwọn ẹgbẹ́ òṣèlú gbọ́dọ̀ fi orúkọ gbogbo ọmọ ẹgbẹ́ wọn ránṣẹ́ sí àjọ náà sí ọjọ́ 10 oṣù karùn-ún. Bí ó ṣe kù ọjọ́ díẹ̀ kí gbèdéke náà wá sópin, tí ẹgbẹ́ òṣèlú ADC sì wà lẹ́nu ìgbẹ́jọ́ látàrí ìfàǹfà tó ń wáyé lórí ta ni ojúlówó adarí ẹgbẹ́ náà lè ṣokùnfà àìní ìgbàgbọ́ nínú orúkọ tí wọ́n bá fi ránṣẹ́, tó sì jẹ́ pé igun ọ̀tọ̀ọ̀tọ̀ lè forúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ránṣẹ́ sí INEC. Àmọ́ ní báyìí ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ ti gbé agbára wọ igun David Mark ní èyí tó dàbí ìfọ̀kànbalẹ̀ fún ìgbà díẹ̀ títí di ìgbà tí ìdájọ́ yóò wáyé lórí àwọn adarí ẹgbẹ́ ADC tí wọ́n sì máa yanjú gbogbo aáwọ̀ tó ń bá ẹgbẹ́ náà fínra. Ipò ẹlẹ́gẹ́ ni ẹgbẹ́ òṣèlú náà wà lórí ìgbẹ́jọ́ tí wọn kò tí ì mọ ibi tí ó máa já sí àti gbèdéke ètò òṣèlú. Ní kúkúrú èdè, bí ó tilẹ̀ jẹ́ pé ADC ti jáwé olúborí, ọ̀kan nínú àwọn ìpèníjà tí wọ́n kojú ní ìpèníjà àwọn adarí ẹgbẹ́ àti ìdúróore ẹgbẹ́ wọn. Ikọ̀ Àmọ̀tẹ́kùn náwó gan àwọn afurasí ajínigbé nínú aginjù nípínlẹ̀ Ògùn. Àjọ elétò ààbò ìpínlẹ̀ Ògùn tí ọ̀pọ̀ mọ̀ sí ikọ̀ Àmọ̀tẹ́kùn ti ṣe bẹ́ẹ̀ fi gbòòrò òfin gbé àwọn afurasí ajínigbé nínú aginjù tó wà lágbègbè Randa ní ìjọba ìbílẹ̀ Àríwá Abẹ́òkúta nípínlẹ̀ náà lẹ́yìn iṣẹ́ ìréde ààbò àjùmọ̀ṣe. Ìfigbòòrò òfin gbé náà ló wáyé lẹ́yìn àpapọ̀ iṣẹ́ ìtanilólobó àti ìtọpinpin nínú aginjù èyí tó ti gbé àníyàn dìde láwọn ìlú tó wà nítòsí agbègbè náà
lórí ìdúnkòkò mọ́ ètò ààbò agbègbè nípasẹ̀ àwọn ajínigbé agbébọn. Gẹ́gẹ́ bí ẹnìkan nínú ikọ̀ Àmọ̀tẹ́kùn ṣe wí, ẹni tó ní kí àwọn akọ̀ròyìn forúkọ bo òun láṣìírí sọ wípé iṣẹ́ ìréde ààbò náà ló bẹ̀rẹ̀ pẹ̀lú nínáwọ́ gan àwọn afurasí méjì lọ́jọ́ 29 oṣù kẹrin ní nǹkan bíi aago 8 alẹ́ 8 p.m. Ìlàlúyọ àkọ́kọ́ náà wáyé pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tó mọ ti fún tẹ̀dọ̀ agbègbè náà. Ẹnìkan fi kún pé àwọn àjọ elétò ààbò máa ń tẹpá mọ́ ìgbìyànjú wọn, èyí tó yọrí sí fífi gbòòrò òfin gbé àwọn afurasí míì lẹ́yìn wákàtí 13 lẹ́yìn ìfigbòòrò òfin gbé àkọ́kọ́ nínú iṣẹ́ ìréde tó ń tẹ̀síwájú nínú aginjù yìí kan náà. Ó fi kún pé iṣẹ́ ìréde náà jẹ́ gígùnlé nípasẹ̀ àròyé ìtanilóbo látọ̀dọ̀ àwọn olùgbé ìlú tó yí àwọn ìlú náà ká, tí wọ́n ti ta àwọn àjọ elétò ààbò lólobó nípa àwọn ìrìnsí àwọn aṣeláabi tó mú ìfura dání tó lúgọ sínú aginjù náà. Àwọn afurasí náà ni wọ́n gbàgbọ́ pé wọ́n jẹ́ Fúlàní adaranjẹ̀ ni wọ́n ti wà lábẹ́ ìtọpinpin fún àwọn àkókò kan ṣáájú kí àwọn àjọ elétò ààbò náà tó gùn lé iṣẹ́ ìréde nípa sísàmúlò àwọn ọgbọ́n àtinúdá àti ọ̀nà tó yọrí sí fífi gbòòrò òfin gbé àwọn afurasí ọ̀hún. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí sọ wípé àwọn afurasí náà ti jẹ́ fífà lé ọwọ́ àwọn ọlọ́pàá fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀. Ó fi kún pé àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lọ́rìn láti mọ̀ báwọn afurasí náà ṣe ti kópa nínú iṣẹ́ ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì sí lágbègbè náà. Àwọn àjọ elétò ààbò nípínlẹ̀ náà ti wá mú dá àwọn olùgbé ìlú lójú nípa ìfarajìn wọn tí kò lẹ́gbẹ́ láti dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Wọ́n tẹnumọ́ àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ ìgbìyànjú láàrin àwọn fìjìláńtẹ́ ìbílẹ̀ àti àwọn àjọ Àmọ̀tẹ́kùn jẹ́ ohun tó ṣe pàtàkì nípa gbígbógun ti ètò ààbò tó mẹ́hẹ. Àwọn olùgbé ìlú ti jẹ́ pípàrọwà fún láti wà lójúlalákànfí sọ́rí kí wọ́n sì máa fi àwọn ìròyìn tó bá mú ìfura dání tó àwọn aláṣẹ àti àjọ elétò ààbò tó bá yẹ létí, gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìgbìyànjú ṣe ń tẹ̀síwájú láti gbógun ti àwọn ìwà ọ̀daràn nípínlẹ̀ ọ̀hún.